Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Olúwabùkọ́lá Ayako tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mìmí Lénìí. Lórí ètò Kò Sí Mìmí Lénìí, ẹ jẹ́ kí a gba àdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, a fi ògo ọlá àti ìyìn forúkọ yín. A dúpẹ́ àánú tí a rí gbà, a dúpẹ́ ojú rere yín. Ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Ẹ mú wa la ògbólógbò oṣù kẹjọ kọjá, a fi ògo àti ìyìn forúkọ yín o. A gbé yín gan Ọlọ́run tí ò dójú àdúrà tiwa. Ògo yẹyìn, ìyìn yẹyìn, ọpẹ́ yẹyìn, Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run, ọ̀rọ̀ tí a ó gbé yẹ̀wò lénìí tó bá gbé tí ọ̀tún wa wọlé, ẹ má ṣe jẹ́ kó gba tòsì jáde. Ẹ fún wa ní oore ọ̀fẹ́ àti agbára láti jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Kí ni kókó ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò lénìí? Kókó ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò lénìí sọ wípé ọ̀tẹ̀ nínú ìjọ. Ọ̀tẹ̀ nínú ìjọ. A ó mú bíbélì kíkà wa nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 23 ẹsẹ̀ 12 títí dé ẹsẹ̀ 16. Ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 23 ẹsẹ̀ 12 títí dé ẹsẹ̀ 16 tí ó kà báyìí pé nígbà tí ilẹ̀ mọ́, àwọn Júù kan dìmọ̀lù, wọ́n fi ara wọn hù pé àwọn kì yóò jẹ, bẹ́ẹ̀ ni àwọn kì yóò mu, títí àwọn yóò fi pa Pọ́ọ̀lù. Àwọn tí ó dìtẹ̀ yìí sì ju 40 ènìyàn lọ. Wọ́n sì tọ olórí àwọn àlùfáà àti àwọn àgbààgbà lọ. Wọ́n sì wí pé àwa ti fi èpè ńlá bú ara wa pé a kì yóò tọ nǹkan wò títí àwa yóò fi pa Pọ́ọ̀lù. Ǹjẹ́ nísinsìnyí kí ẹ̀yin pẹ̀lú àjọ ìgbìmọ̀ wí fún olórí ogun kí ó mú sọ̀kalẹ̀ tọ̀ yín wá, bí ẹni pé ẹ̀yin fẹ́ wádìí ọ̀rọ̀ rẹ̀ dájúdájú, kí ó tó súnmọ́ ìtòsí. Àwa yóò sì ti múra láti pa á. Nígbà tí ọmọbìnrin Pọ́ọ̀lù sì gbúròó ìdènà wọn, ó lọ, ó sì wọ inú ilé olódi lọ, ó sì sọ fún Pọ́ọ̀lù. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Kí ni ohun tí mo ní a fẹ́ gbé yẹ̀wò lénìí? Ohun tí mo ní a fẹ́ gbé yẹ̀wò ni ọ̀tẹ̀ nínú ìjọ. Ọ̀tẹ̀ nínú ìjọ. Kí ni ìjọ? Ìjọ ni àwọn ènìyàn Ọlọ́run, àwọn ẹni mímọ́, àwọn ẹni Ọlọ́run, àwọn tí wọ́n mọ Kristi, àwọn tí wọ́n gba Kristi, àwọn tí wọ́n ń ṣèfẹ́ Kristi. Kí wá ni ọ̀tẹ̀? Ọ̀tẹ̀ ni ìparapọ̀ ibi, ìparapọ̀ tí ó lòdì, ìparapọ̀ tí kò fògo fún Ọlọ́run, ìparapọ̀ tí ó mú ìpalára wá fún ẹni tí a torí tirẹ̀ parapọ̀, ìparapọ̀ tí ó lè mú ikú wá fún ẹni tí a torí tirẹ̀ parapọ̀. Ọ̀tẹ̀ nìyẹn. Ọ̀tẹ̀ yẹn máa ń lòdì sí ẹni tí a torí tirẹ̀ parapọ̀. Tó bá sọ wípé wọ́n dìtẹ̀, ó túmọ̀ sí wípé wọ́n ń wá ìṣubú, ìpalára, ikú ẹni tí wọ́n dìtẹ̀ rẹ̀. Ọ̀tẹ̀ nìyẹn. Ọ̀tẹ̀ kì í mú nǹkan kan tó dára jáde. Ó ní nílé Ọlọ́run yìí o. Àwọn tí ó parapọ̀ yìí wọ́n jẹ́ Farisí, àwọn Júù, àwọn ló parapọ̀ yìí o. Wọ́n lé ní 40 nítorí ẹnìkan ṣoṣo, nítorí Pọ́ọ̀lù. Wọ́n láwọn ò ní jẹ, àwọn ò ní mu, táwọn fi máa pa, táwọn fi máa rẹ́yìn ẹ̀. Nínú ìjọ. Ọ̀tẹ̀ nínú ìjọ. Mo rò wípé téèyàn bá wà níta ló yẹ kó máa kíyèsára ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ti wá kọjá pé ìta nìkan ni kéèyàn ti kíyèsára. Kódà nínú ìjọ náà pàápàá èèyàn gbọ́dọ̀ máa kíyèsára. Ó gbọ́dọ̀ máa ní àkíyèsára nítorí ọ̀tẹ̀ nínú ìjọ. Ó jẹ́ kí n rántí ọ̀rọ̀ kan tí wòlíì kan sọ. Ó ní nínú ìjọ yẹn, àwọn tí wọ́n fi joyè nínú ìjọ, ìyá tí wọ́n fi jẹ ìyá ìwẹmọ, wọ́n fi jẹ ìyá ìwẹmọ. Ìyá yẹn olórí emèrè ni. Ìyá tí wọ́n fi jẹ ìyá ìjọ, olórí àjẹ́ ni. Nínú ìjọ ni mò ń sọ fúnra èyí o. Àwọn yẹn náà máa ń pé bíríkótó. Oyè ẹ̀mí tó máa donate nínú ìjọ lọ́dún, wọ́n ti agree lórí ẹ̀. Whereas pásítọ̀ ìjọ ò mọ̀ pé òun kó àparò sábẹ́ òun gbẹ̀ka ni nínú ìjọ. Àwọn tí ìyẹn bá wà nínú ìjọ, ta ló wá sọ pé ọ̀tẹ̀ ò wà ní sí nínú ìjọ? Ọ̀tẹ̀ wà nínú ìjọ. Ó jẹ́ kí n rántí ọ̀rọ̀ kan tí olùṣọ́ àgùntàn Bíṣọ́ọ̀bù Oyèdépò tí wọ́n sọ. Wọ́n ní ọjọ́ yẹn àwọn ń sùn ni, ẹ̀mí mímọ́ sì jí àwọn pẹ́pẹ́ pé ọmọ mi dìde, wá lọ síbi báyìí báyìí, àwọn kan wà ńbẹ̀ tán ṣe nǹkan kan tí mo fẹ́ tú àṣírí fún ọ. Wọ́n láwọn sì dìde bí ẹ̀mí mímọ́ ti sọ fáwọn yẹn. Àwọn dìde, àwọn wá lọ sí ibi tí ẹ̀mí mímọ́ sọ fáwọn yẹn. Nígbà táwọn wá débẹ̀, olùṣọ́ àgùntàn wọn, àwọn tó jẹ́ pé wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀,
àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́, àwọn alábàáṣiṣẹ́pọ̀, àwọn ni wọ́n wà ńbẹ̀, wọ́n sì ń dìtẹ̀ wọn, wọ́n sì ń sọ̀rọ̀ wọn pé nǹkan tá a máa ṣe fún dádì lélẹ́yìí, ṣé òun nìkan ni òun ló rò pé òun nìkan lè ṣe é, ṣé òun nìkan náà gbágbára fún, wọ́n sì ń dìtẹ̀. Ìgbà tó wá gbọ́ gbogbo nǹkan tó sọ tán ló wá kanlẹ̀kùn kókókókó, ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ o, ẹ ǹlẹ́ ẹ kú àpérò, ẹ rọra o, ẹ kú àpérò o, gbogbo ohun tẹ́ ẹ sọ pátá ni mo gbọ́ o, ẹ ṣé o, tó fi bẹ́ẹ̀ lẹ̀ kó tó di pé ó kọ lẹ́tà pé gbogbo wọn pátá kán sáàkì wọn. Ọ̀tẹ̀ nínú ìjọ nìyẹn. Àṣírí Ọlọ́run mọ̀ọ́mọ̀ tú àṣírí yẹn fún bàbá yẹn ni, tí ò bá tú àṣírí yẹn tó bá kárí out iṣẹ́ tó fẹ́ ṣe yẹn ńkọ́. Nígbà táwọn yẹn sọ pé àwọn ò ní jẹ, àwọn ò ní mu, táwọn fún máa rẹ́yìn Pọ́ọ̀lù, wọ́n tẹ̀ tún wá gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn kọmití pé káwọn kọmití kí wọ́n sẹ́ǹdì sí Pọ́ọ̀lù kán pè wá, kán ṣe bíi wípé àwọn fẹ́ interrogate, àwọn fẹ́ bá sọ̀rọ̀ pé ìgbà tán bá ti ń mu bọ̀ làwọn máa strike. Gbogbo agbára tó ń dúró de ìgbà táwọn máa gbìnàyà sí ọ, ọ̀run palẹ̀ wọn mọ́ lórúkọ Jésù. Ná sọ bẹ́ẹ̀, àwọn ń jẹ, àwọn ò ní jẹ, àwọn ò ní mu, wọ́n ń gbà àwẹ̀ láti pa èèyàn kan lára, láti pa ọmọ Ọlọ́run lára. Nǹkan bẹ́ẹ̀ o. Alábàjọ tí Bíbélì sọ wípé nínú ilé òun gangan ni ìdájọ́ ti máa bẹ̀rẹ̀. Ní ìlú Ìbàdàn, àwọn kan lọ sí orí òkè. Ọkùnrin yìí ó jẹ́ àpọ́stù, òun máa ń jìyìn rere káàkiri ni. Tó bá sì ti lọ ṣiṣẹ́ ìyìn rere báyẹn, tó bá ti parí iṣẹ́ ìyìn rere, gbogbo àwọn ọkàn tó bá jèrè á hand wọn over fún àwọn tó wà ńbẹ̀ pé ó yá, àwọn ọkàn báyìí ni a jèrè, ó yá ẹ gbà wọ́n, ẹ fi wọ́n sínú ìjọ yín kán máa wá jọ́sìn nínú ìjọ yín. Ṣùgbọ́n iṣẹ́ tiẹ̀ ni wípé kóun ṣáà máa jìyìn rere káàkiri ni. Bí àwọn kan ṣe dìde nìyẹn pé ó ṣe jẹ́ òun nìkan ni, gbogbo bí la ti máa ń rí pósítà ẹ̀, òun la máa ń rí káàkiri. Kí ni anointing wo gan ló ní, agbára wo gan ló ní, kíní kan. Ná bá mu ná lọ sórí òkè nítorí ọkùnrin yìí. Wọ́n ra torchlight tuntun, wọ́n ra bátìrì tuntun, wọ́n wá kó bátìrì sínú torchlight yẹn, wọ́n wá rì mọ́lẹ̀, wọ́n wá sọ wípé iṣẹ́ ìránṣẹ́ lágbájá làwọn rì mọ́lẹ̀ yìí o, pé tí torchlight yẹn, tí bátìrì yẹn bá ti jó tán, tí torchlight yẹn kú, pé bẹ́ẹ̀ ni kí iṣẹ́ ìránṣẹ́ ẹni yẹn kó kú. Ṣùgbọ́n ṣé Yorùbá bọ̀ wọ́n ní kàkà kọ́mọ olóore jìn sí kòtò mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fọmọ Ọlọ́run. Ẹnìkan wá nítòsí, ìyẹn náà jẹ́ olùṣọ́ àgùntàn tó wá ń gbọ́ gbogbo nǹkan tí wọ́n ṣe. Ìyẹn ò fún wọn lára, ó jẹ́ kán parí iṣẹ́ wọn. Ìyẹn bá padà lọ síbi tán lọ rí torchlight sí, ó sì tú torchlight yẹn jáde, ó yọ bátìrì, ó daṣẹ́ yẹn nù, iṣẹ́ yẹn ò jẹ́. Ọlọ́run gbé ẹni yẹn dìde, iṣẹ́ yẹn ò jẹ́. Mo sọ pé ọ̀tẹ̀ nìyẹn o, nínú ìjọ àwọn kan ló tún pé bíríkótó. Nínú ìjọ ni eléyìí o, ọ̀tẹ̀ wà nínú, ọ̀tẹ̀ póríṣiríṣi, tinú ìjọ wà, tinú ẹbí wà. Ẹ máa rí eléyìí tó ṣẹlẹ̀ sí Jósẹ́fù, tinú ẹbí nìyẹn, táwọn àwọn ọmọ bàbá ọmọ ìyá ẹ̀, àwọn ọmọ ìyá ọmọ bàbá tí wọ́n gbìnàyà nítorí tiẹ̀, ọ̀tẹ̀ inú ẹbí nìyẹn. Ọ̀tẹ̀ inú ìjọ là ń sọ nípa rẹ̀. Tinú ìlú wà, torílẹ̀-èdè wà, ṣùgbọ́n tinú ìjọ là ń sọ nípa rẹ̀ yìí, ọ̀tẹ̀ nínú ìjọ. Ọ̀tẹ̀. Nígbà tí olórin yẹn sọ wípé ọ̀tẹ̀ àtẹ́ lẹ́tẹ̀ mọ́lẹ̀ rere ló pé o, ọ̀tẹ̀ àtọ́ lọ́tẹ̀ mọ́lẹ̀ rere ló pé o, tá a tún sì ń dìtẹ̀ nínú ìjọ, tí Ọlọ́run sì sọ wípé òun kórìíra ọ̀tẹ̀ nínú ìjọ. Nínú ìjọ àwọn kan sọ wípé lágbájá máa gba promotion, tàmẹ̀dò ní gba promotion nítorí pé kò ṣe gbá kò ṣàwo, o kò ṣe kòkó bàbá sásùn. Àwọn á mú èèyàn tí wọ́n wá fi sí, wọ́n wá dìtẹ̀ mọ́ ọmọ tó yẹ kó wà ńbẹ̀ gangan, wọ́n á dìtẹ̀ mọ́ yẹn, ìyẹn á máa rákò, á máa ránlẹ̀. Ọ̀tẹ̀ nínú ìjọ, ọ̀tẹ̀ nínú ìjọ. Kí àwa kìrìsìtẹ́nì ká kíyèsára, nítorí pé bàbá kan máa sọ wípé èṣù kò sí nílé ọtí mọ́ o, èṣù kò sí nílé aṣẹ́wó, kódà èṣù kò sí ní beer parlour, kò sí ní night club, ṣùgbọ́n inú ṣọ́ọ̀ṣì, inú ìjọ ni èṣù wà báyìí, tó gbàpò tí sí, tó jókòó, ó gbàpò tí sí, ó jókòó rẹmurẹmu, nítorí pé àwọn tó wà nílé ọtí, àwọn tó wà nílé aṣẹ́wó, àwọn tó wà ní beer parlour, ó ti mú àwọn yẹn ti wà nínú ìgbèkùn ẹ̀, wọ́n ti wà nínú kéèjì ẹ̀. Ṣùgbọ́n Bíbélì sọ wípé ó ń bú ramúramù, ó ń wá ẹni tí yóò pa jẹ kiri. Òun ló tún ṣe lọ sílé Ọlọ́run, ìyẹn èṣù, òun ló tún ṣe lọ sílé Ọlọ́run. Ẹ̀ẹ̀ka nínú ìwé Jóòbù ni, níbi tí àwọn ọmọ Ọlọ́run péjọpọ̀ sí,
èṣù náà wà ń bẹ̀. Kí ló lọ ṣe ń bẹ̀? Ó fẹ́ capture ni. Ó ń wá àwọn tó máa mú ní ìgbèkùn. Ó ń wá àwọn tó máa mú ní ìgbèkùn. Ṣùgbọ́n ó yẹ kí ìwọ àti èmi kí a kíyèsára. Ká má ṣe jẹ́ ohun ìkọsẹ̀. Nítorí pé Bíbélì sọ wípé ó sàn kí a má bí ẹni yẹn. Ẹni tó máa jẹ́ ohun ìkọsẹ̀ fún àwọn òjíṣẹ́ Ọlọ́run tó máa fà wọ́n ṣubú. Ẹni tó máa jẹ́ ohun ìkọsẹ̀ nígbà tí ẹ ń gbé ènìyàn dìde pé ìwọ lágbájá ṣe nǹkan báyìí sí ẹ ń gbà kan. Lágbájá tàmàdó ṣe nǹkan báyìí sí ẹ ń gbà kan nínú ìjọ o. Sọ fún pásítọ̀ ẹ pé ó ṣe nǹkan báyìí. Báyìí ló ṣe ṣe. Wọ́n sì kọ lẹ́tà. Wọ́n wá kọ lẹ́tà, wọ́n wá lọ mú lọ fún olórí nínú ìjọ yẹn pé ẹ wo nǹkan tí pásítọ̀ lágbájá ṣe, ẹ wo nǹkan tí pásítọ̀ làgbájá ṣe ìgbésẹ̀, ẹ wo nǹkan gidi. Wọ́n wá mú lọ. Olórí ìjọ wá ka lẹ́tà yẹn pé irú lẹ́tà wo wá leléyìí? Náà wá invite ẹni tí wọ́n kọ lẹ́tà sí, tí wọ́n kọ lẹ́tà rẹ̀ pé ó ṣe gbẹ́ ó ṣe àwọ̀ ó ṣe kòkó bàbá sàṣù. Ìyẹn nítorí pé ìyẹn jẹ́ ẹni tó wà accountability. That is why ẹ mọ̀ pé Samuel sọ wípé kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni mo gbé, ọmọ àgùntàn ta ni mo rà. That is accountability. Nǹkan tó o bá ń ṣe jẹ́ kó wà clear, kí ọwọ́ ẹ mọ́, kó lè sọ wípé nítorí ìjọ tó bá pé bìrìkòtò tó bá dìtà ẹ, wàá lè sọ wípé ọwọ́ mi máa ré o funfun nẹ́nẹ́, ọwọ́ mi máa ré o funfun nẹ́nẹ́, ọwọ́ mi máa ré o funfun nẹ́nẹ́, ọwọ́ mi máa ré o funfun nẹ́nẹ́. Samuel ó pè wọ́n lẹ́jọ́ o. Bí wọ́n ti pé bìrìkòtò tó, Ọlọ́run ò fún wọn ṣe nítorí wọn ò rí Samuel mú. Ìwọ náà gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, mi ì sọ wípé ọ̀tẹ̀ ò ní dìde sí ọ. Ìwọ náà ṣàrí bó ṣe sì dé sí Pọ́ọ̀lù. Ṣùgbọ́n tó ọ̀tẹ̀ bá dìde sí ọ, tọ́wọ́ tiẹ̀ bá ti mọ́, Ọlọ́run á gbé ọ lékè. Bíbélì sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú àwọn olódodo, ṣùgbọ́n Ọlọ́run yọ wọ́n kúrò nínú gbogbo rẹ̀. Kò ní fi ṣe àwọn tó dìtẹ̀ mọ́, àwọn tó gbógun dìde sí ọ. Ìwọ ló máa borí wọn. Nítorí pé òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀. Òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀. Wọn ò ní borí rẹ, ìwọ ni ìmọ́lẹ̀. Gbogbo àwọn tó péjọpọ̀ bíríkótó tí wọ́n lọ dìtọ̀, òkùnkùn ni wọ́n, wàá borí wọn. Ṣé o dẹ̀ rí níbi ẹsẹ̀ Bíbélì tí a kà ní? Bí wọ́n ti péjọpọ̀ tó, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé Paul lo gbogbo ọmọ wọn mọ́gbà nítorí pé ẹ̀mí wọn ni wọ́n fi sán. Nítorí Bíbélì ti jẹ́ kó yé wa wípé ọ̀rọ̀ Yorùbá ló tiẹ̀ kọ́kọ́ jẹ́ kó yé wa. Ọ̀rọ̀ Yorùbá sọ wípé ìmọ̀tú ìmọ̀jọ, ìmọ̀ ẹni ni kì í jọ dalẹ̀. Ẹni ni omi rótórótó ni tó máa ń sàn, tó máa ń sun ní ìdájí, á sàn sórí ewé. Omi yẹn tó bá ti wà lórí ewé láàárọ̀ tó bá kọ́kọ́ rí á pọ̀, á fresh. Ẹni ni omi ẹ̀rẹ́ o. Ṣùgbọ́n tó bá máa dọwọ́ ọ̀sán kọ́, oòrùn á ti fà á mu, kò sí ń bẹ̀ mọ́. Kò sí ń bẹ̀ mọ́. Bẹ́ẹ̀ sì ni tí àrígiṣẹ́gi tó bá ti ṣẹ́ àwọn igi lóríṣiríṣi, á ṣẹ́ gbogbo ẹ̀, á máa ṣẹ́. Wàá máa wò pé àrígiṣẹ́gi kòkòrò ni àrígiṣẹ́gi o. Tó bá ti ń ṣẹ́ gbogbo ẹ̀, á máa ṣẹ́ láwọn kò lẹ́wà ní kíbo ni kòkòrò yìí fẹ́ kó igi yìí lọ. Á ṣàṣẹ. Nígbà tó bá ṣẹ tán á dì í. Tó bá dì í tán á sì tẹ̀rí sí i, á forí ẹ̀ gbé. Bẹ́ẹ̀ lọ̀gẹ̀dẹ̀ tó bá gbọ́wọ́ ẹ̀ sókè báyìí, ọwọ́ ọ̀gẹ̀dẹ̀ tó bá ti gbé sókè, á ṣe kí ni? Á tún fi lora ẹ̀ pa. Bíbélì wa sọ wípé ẹnikẹ́ni tó bá ti wa kòtò òun ló máa ṣe kí ni? Òun ló máa jì sí i. Ó ní ẹnikẹ́ni tó bá ti já ọgbà àjàrà, òun ni ejò máa bù sán. Gbogbo àwọn tó bá ti dìde láti dìtẹ̀ ẹni Ọlọ́run fẹ́, ẹni Ọlọ́run yàn, ẹni tó bá ti dìde láti dìtẹ̀ wọn, láti dìtẹ̀ rẹ̀, ìdí nìyẹn tí ìwọ gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run o gbọ́dọ̀ wà ní ìhà Ọlọ́run. Torí Bíbélì sọ wípé ta ni ó lè dojú ìjà kọ wá? Nítorí pé a wà ní ìhà Ọlọ́run. Ṣùgbọ́n tó o bá ti wá sí ní ìhà Ọlọ́run, ìwọ fúnra rẹ ló fi àyè sílẹ̀ fún àwọn ọlọ̀tẹ̀ láti borí rẹ̀. Ṣùgbọ́n tó bá wà ní ìhà Ọlọ́run, Bíbélì sọ wípé wọ́n máa dán wa wò ṣùgbọ́n wọn ò ní borí. Tó bá ti wà ní ìhà Ọlọ́run, wọn ò ní borí rẹ̀. Ọ̀tẹ̀ nínú ìjọ, ọ̀tẹ̀ wà nínú ìjọ o. Ọ̀tẹ̀ wà nínú ìjọ o. Ẹ má jẹ́ atara wa o. Ọ̀tẹ̀ wà nínú ìjọ. Ṣùgbọ́n àwa Kìrìsìtẹ́nì gangan ni ká má jẹ́ kí èṣù yá wa lò. Ká má jẹ́ ohun èlò lọ́wọ́ Sátánì láti dìtẹ̀. Kò ṣẹlẹ̀ sí Jésù Kristi ni.